mẹ́lẹ́ pòòdò ẹ wá rà lọ́wọ́ màìmọ̀ èmi àpèkẹ́ mò ń sọ èmi ìyàwó kùndù èmi ìyàwó sàmà èmi ìyàwó oríyọmí àmùsà oríyọmí olólùfẹ́ oríyọmí ni wọ́n fẹ́ ó kó sí mi lẹ́mì ó gbà mí ìyàwó oríyọmí ẹ̀mọ́ tọ́kọ. Ẹ káàárọ̀ ẹ káàsán jàre, mo fẹ́ sọ̀rọ̀ lórí ọmọ tí Oríyọmí Aláàjì Oríyọmí tí ó kọrin fún wọn. Wòkìlímọ̀ Yorùbá TV. Ṣé rí kì í ṣe gbogbo èèyàn pátápátá ni wọ́n máa ń tètè rí ògbóòdù. Ṣé rí ọmọ yìí Ọlọ́run fẹ́ gbẹrù ìyà lórí àwọn òbí ẹ̀ lọ́lọ́run fi fún ọmọ yẹn ní ìmọ̀ àti òye tó náà fi compose. Tẹ́ bá dẹ̀ wò nínú composition rẹ̀ kìnnìkan Kùndúzì kìnnìkan ó wà lọ dárúkọ Aláàjì Oríyọmí. Ìṣẹ́rí pé bóyá bẹ́ẹ̀ mi ojú pé mi ṣe ń wò ó bóyá yàtọ̀ sí ojú tẹ́lẹ̀ mi fi ń wò ó tọ́lọ́run bá fẹ́ pín ògo láti lè gbẹ ẹrù ìyà kúrò lórí òbí yọ̀ọ̀rọ̀ ọmọ kan sí tọ́lọ́run bá fẹ́ mú ògo jáde láti inú nǹkan kan àárọ̀ nǹkan kan àràn sí fún gbogbo ẹni tí ọba dọ́lọ̀ mọ̀ dáńpẹ̀ Ọlọ́run ló tí ó fi ìmọ̀ sí ọmọ yẹn ní ọpọlọ láti ní àròjinlẹ̀ láti gbé nǹkan kalẹ̀ dáńpẹ̀ ní Ọlọ́run ló fún ọtọ́ ọba dọ́lọ̀ mọ̀. Ẹ wá wo ó lè jẹ́ wípé nínú ọmọ tí ìyá yẹn bí ó lè má sí ìkankan nínú wọn tó nírú ìmọ̀ àti òye tọmọ ẹ̀ ní ọmọ 12 years old ó dẹ̀ ti di celebrity ó ti di celebrity náà nìyẹn ó ti di celeb náà nìyẹn o. Wòkìlímọ̀ Yorùbá TV. Nígbà tí mo gbọ́ kinní yẹn òpònú èèyàn ni ó gbọ́ tí ò ní rò lọ́nà méjì wípé àṣebọ́lọ̀ ti ẹ̀ṣẹ̀ máa ń jẹ́ kéèyàn ráàánú gbànú ó lóun ti ń kọrin yẹn ti lé lọ́dún kan ó gbọ́ ó dẹ̀ dàbí pé omi dẹ̀ ń jábọ́ lójú mi torí pé mo mọ̀ wípé ọmọ yẹn ó ti ráàánú gbà ó yẹ kí n sọ wípé tọ́lọ̀ máa fẹ́ pín àánú máa ń rìnrìn gbèrègbèrè kiri ni àánú máa ń rìnrìn gbèrègbèrè kiri nǹkan pè lọ́lọ́run gan lọ́ra rí àpẹẹrẹ Ọlọ́run lẹ́ra rí lára rú ọmọ kékeré yẹn compose orin ó ti lé lọ́dún kan wọ́n dẹ̀ ti ń pọ̀ gbà tó bá tà àkó Ọlọ́run dẹ̀ ràn lọ́wọ́ ó dẹ̀ pín dọ́dọ̀ Aláàjì Oríyọmí Hamzat ìtàn pè lọ́lọ́run Ọlọ́run bá dẹ̀ sọ ọmọ yẹn ọmọ kékeré ó dẹ̀ sọ di celebrity ó sọ di celeb láàrin ìṣẹ́jú kan wà láròpin ẹ̀dá wọn náà ti rí báwọn ìtàn pè lọ́lọ́run Ọlọ́run lórí wọn Aláàjì Oríyọmí Hamzat àti gbogbo àwọn ikọ̀ wọn gbogbo ayé àti gbogbo ẹ̀yin ikọ̀ yín ẹ̀ mọ̀ ṣe láṣẹ ìdùbàrẹ́ o tó ń pè lọ́lọ́run kò ní ara rí yẹn kò ní arọra rí yẹn Ọlọ́run ọba fẹ́ mọ pé bọ́ọ̀lù Ọlọ́run ṣe máa ń ṣe nǹkan Ọlọ́run yóò fẹ́ tó nímọ̀ lẹ̀ ẹni tó lóye lẹ̀ ẹni tó morí kọ tó jẹ́ best yóò fi ẹ̀yọ́dẹ̀ lọ gbẹ́ ẹni tí ọ̀mọ́ kọ yóò fẹ́ tó fine lẹ̀ ẹni tó pretty tó jẹ́ wípé ogbin ni yóò dẹ̀ fi lẹ̀ kò dẹ̀ ní sàánú ẹ̀ kò ní rọ́kọ fẹ́ ẹni tí ò fáìn tó wọ̀wọ́ yóò dẹ̀ lọ rọ́kọ fẹ́ àánú mi tó ń pẹ̀lú àánú mi. Wòkìlímọ̀ Yorùbá TV. Àánú ò ní ṣe pé kò ní ṣe pẹ̀lú bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ Jésù pásọ̀ gbàdúrà fún mi wòlíì kan gbàdúrà fún mi tàbí kíní kan àánú máa ń rìnrìn gbèrègbèrè kiri ni àánú ọmọ rìnrìn gbèrègbèrè kiri bí ṣe máa ń retí ẹnu olóko wa pẹjọ́ dọ̀dọ̀ àwọn ọmọ yìí ọmọ yẹn dẹ̀ di celebrity ó di celeb náà nu ọmọ yẹn ń lọ náà nìyẹn ó ń lọ náà nìyẹn Aláàjì Oríyọmí Hamzat mo lọ́mọ yẹn ń lọ náà nìyẹn ó ń gbéra lọ náà nìyẹn ògbó yẹn ń gbéra nu ṣe ti rí báyẹn ògbó yẹn á dẹ̀ tàn títí dalẹ̀ lórí ọmọ yẹn láṣẹ Èdùmàrè ẹ ń gbogbo ọ̀tá tó bá fẹ́ dojú ògbó ọmọ ìbolẹ̀ Ọlọ́run Elédùmarè ọ̀là ìyá wọn mọ́lẹ̀ ni. Wòkìlímọ̀ Yorùbá TV.